Olúwabùkọ́lá Deborah ọmọ Ọlọ́pàdé, mo kí ọ kú oríire ọjọ́ ìbí òní ní ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2020. Olúwa kọ́ wa ká lè máa ka iye ọjọ́ wa ká sì máa fọkàn wa sípa ọgbọ́n lórí ilẹ̀ alààyè. Deborah ìwọ lọmọ ìyẹ̀rú ọ̀kín, ọmọ ọlọ́fàmọ́jọ, ọmọ ọlálọ́mí, ọmọ abíṣújókọ, ìjàkadì lóru ọ̀fà, ìjà kan tí wọ́n ń jà lọ́fà lọ́jọ́sí, ọlálọ́mí ojú ta ló ṣe, ó ṣojú ebè, ó ṣojú pòrò nínú oko, ìbá ṣojú olóko ìpalà wọn, ọmọ láre, ọmọ búre, ìkan gbọ́dọ̀ jù kan, bí kan bá jù kan nílé ọlọ́fàmọ́jọ, ogun ló ń dá nílé bàbá wọn. Mo kí ọ kú oríire Ọlọ́pàdé Deborah Olúwabùkọ́lá. Ọlọ́run tó ti ń ṣe ibùjókòó rẹ, ọba arúgbó ọjọ́, kò ní fi ọ́ sílẹ̀, yóò ṣìkẹ́ rẹ, yóò tọ́ ọ ní ọ̀nà tó dára, òní ṣìyàn, òní bá wọn gbé egun eléegun, òní lọ́jọ́ ìbí rẹ, òní fọdún ẹ̀ní, òní fi ṣàṣemọ, ẹ̀mí aṣàmọ́dún lágbára Elédùmarè.